Ẹ káalẹ́, ẹ kú àṣálẹ́, a kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. A tún dé o, èmi ọmọ yín ní àṣálẹ́ yìí. Wọ́n ní tọ́mọdé bá kọ iyán alẹ́, àwọn àgbà fi ìtàn balẹ̀ gàràrà. Ẹ̀yin àgbà bọ̀ tó tó bí òwe níwájú yín o. Wọ́n ní bọ́mọdé ò bá tàn, abọ́ àrọ́bá. Àrọ́bá dẹ̀ rí òní bàbá ìtàn àti gbédé o. Gbogbo ohun tó ń rú wa lójú láti ọjọ́ yìí. Èmi náà ti ń sọ. Àyẹ̀wò wo fọ́nrán tá gbé wá yìí. Fọ́nrán tí bàbá wa Ọọ̀ni Síjúadé Òkùnadé Ọọ̀ni nílé Ifẹ̀. Ẹ wá gbọ́ ìtàn. Àwọn ọmọ Ọ̀yọ́ ti ń sọ ìtàn. Èmi ti ń béèrè pé báwo ni Ọ̀rànmíyàn ṣe máa wá jẹ ọ̀gá jẹ bàbá lé ní ibi tó ti jáde, ibi tó ti ṣẹ̀wá, ibi tó ti bí bàbá ńlá rẹ̀. Kò sírú agbára tọ́mọ wù kó lè ní láti wá lágbára lé bàbá ẹ̀ lórí rẹ̀. Ó ń ṣe mí ní kàyéfì. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ súnmọ́ bí. Gbogbo ọmọ Òtù Ifẹ̀. Ẹ máa bọ̀, ẹ wá gbọ́. Ẹ wá gbọ́ ohun tí bàbá wa Ọọ̀ni Síjúadé Òkùnadé ohun tí wọ́n sọ. Ẹ má jẹ́ ká dé ìnà pẹnu, ẹ má jẹ́ ká fàájà. Wọ́n lẹ́nu onípọ̀n báyìí, òun náà ti ń gbọ́ pọ̀n. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú. Tẹ́ bá ń wò mí fúngbà àkọ́kọ́, ẹ bá mi subscribe sórí YouTube channel yìí. Ẹ bá mi tẹ̀ sí, ẹ drop comment yín. Ọmọdé ò kí ń jẹ ẹ̀kọ́ kó má ra lọ́wọ́. A lè má mọ̀ sọ ńgbà míì. Ẹ foríjì wá. Ẹ foríjì wá. Tó bá ní anywhere tí a bá ti need correction, tó bá ti need pé kẹ́ pè wá ṣàkíyèsí, ẹ bá wa tẹ̀ sí comment section. A kì í ṣaláì má ka comment yín. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú nínú ètò yìí ní àṣálẹ́ yìí, ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ. Ó yá bàbá Ọọ̀ni, kí ló dé? Àjíkéèdè. Lọ́kí ọ́. Ó ṣe lọ́sẹ̀. Wá kí lọ níbẹ̀ sọ. Ìkànnì wá. Fún ìyìn ló wá. Ẹni fún wa láàrin ẹ̀yẹn. Kọ́rin ní pọ́ìn ní sá. Àṣàlọ́ wà ní ọwọ́ sí ọ. Ṣẹ́yìn ní sá. Àṣàlọ́ wà bẹ́yẹn. Ṣẹ́ni ní mẹ́ni. No. Ọọ̀ni rè. Ọ̀nà rí sá. Queen ni. Bẹ́ẹ̀ni sá. Sultan ni. Bẹ́ẹ̀ni sá. Igbákejì wọn ní North ni iṣẹ́ ọ̀bọ̀nù. Aláàfin yín ni. Kò sí máa fún ẹ máa gbé fún yín kẹ lọ máa yá lọ́hùn. Ọba wo ló? Lọ́kí ọ́. Tọ́jú àlejò, tọ́jú ilé. Lọ́kí ọ́. Lórí aládé. Lọ́kí ọ́. Kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. Tí ọmọ orúmọ rẹ̀. Lọ́kí ọ́. Àwọn kí lọ ní bẹ́ẹ̀ sọ. Sample lábẹ́rẹ́ yẹn. Ọba wo ló? Lọ́kí ọ́. Queen lọ ọba ni. Aláàfin tó ń wí nìyẹn. Àwọn olùwà ń mú. Ọba Benin ó jọ Aláàfin lọ. Àrólé Oòduà. Lọ́kí ọ́. Agbé fọ́tò márùn yẹn fún ẹ, mo fún ẹ níyẹn, máa tún fún ẹ lélẹ̀ náà. Kò sì máa gbá àwọn yẹn lọ náà. Ibi ọ̀rọ̀ mi yàn fúnra rẹ̀ tó ń pariwo, wà á rí kó òun lo Ọ̀rànyàn, kò sí tó jẹ́ Ọ̀rànyàn. Ọ̀rọ̀ mi yàn ló wà. Ọba wo ló? Ṣùgbọ́n òun là á ṣe ó dọ́gbọ́n. Lọ́kí ọ́. Òfò yàrá fọkàn Torí dá. ọ̀rọ̀ mi yàn kan ò gbà bẹ̀ yẹn rí. Ibi justice wá wí yẹn. Governor Nigeria ní 1924 when the Prince of Wales was visiting. Only Johnson's book is fake. Only Johnson was an Oyo man who wrote a book to boost the ego of Oyo people and love. Ọba wo ló? Archives. Àrólé Oòduà. Nigerian archives. Copy of one. Àfẹni document láti ṣú ẹ pé kò tẹ̀ sí tó Aláàfin ò tẹ̀ súnmọ́ ní rárá pàápàá. Ọba wo ló? Lọ́kí ọ́. Lọ́kí ọ́. Nígbà tó ní tí gómìnà Nàìjíríà 1903 wo ọmọdé fún mi ní Gazette, Federal Gazette mú kàn wá Federal Government Gazette 1903 February 28. Gómìnà Nàìjíríà wá sí Ifẹ̀
wọ́n invite Ọọ̀ni ẹni tó lè wà lórí ìjọ náà grandfather tèmi àrólé oòdùà lọ́kẹ́ ọ pé ọba ń jà lórí adélèkó akẹ́kọ̀ọ́ ni wá torí council Èkó council Nàìjíríà ìjọ náà nílẹ̀ Yorùbá wọ́n ní Ọọ̀ni nìkan olóni adé ó lè sọ̀rọ̀ adé lórí aládé lọ́kẹ́ ọ Ọọ̀ni wá ní ó sọ fún ìbò yẹn pé Ọọ̀ni kan ò jáde rí gómìnà ní kí ni àwọn lè ṣe fún Ọọ̀ni láti jáde ó ní gbogbo rivers báyìí tó bá máa pọn lọ́nà black cow kọ̀ọ̀kan gómìnà ló ara 1,000 cows sùmọ́lẹ̀ sùmẹ́ni lọ́kẹ́ ọ ní kí lọ ní tún fẹ́ ó ló òun á wọ coach òun á wọ láti bí òun á wọ ọkọ̀ lọ sí Ẹdẹ kó sẹ́dẹ̀ coach ẹ̀ wá sẹ́dẹ̀ railway ẹ̀kọ́ gbé gómìnà ló wà ń improve on that ó lọ àní kí wọ́n fi hammock gbé lórí aládé lọ́kẹ́ ọ ó wà ní gazette ó wá ru Ọọ̀ni ní physically lọ́kẹ́ ọ fún Ẹdẹ nítorí àwa interest ẹnu ẹ̀ láti gbà pé òfò ní gbogbo àwọn ìjọba tó ń pariwo yẹn all traditional rulers from Warri to Lagos from Asaba to Lagos through here all of them vacated their palaces nígbà tí information reach up on news today lọ́kẹ́ ọ wọ́n vacate palace wọ́n only outside the walls of their palaces àwọn òyìnbó yẹn àwọn òyìnbó tó ń run government jọ náà wọ́n ó wà mẹ́ pé even the Aláàfin of Ọ̀yọ́ is now living outside the walls of his palace. àrólé oòdùà lọ́kẹ́ ọ ọtí information máa pe get to him pé Ọọ̀ni ti padà délé owó rẹ̀ rí lórí aládé lọ́kẹ́ ọ kìlọ̀ fẹ́ kọ́ ní sọ. máa fẹ́ document gbẹgbẹni bá àti àkú lọ́kẹ́ ọ lọ́kẹ́ ọ kó wà ní àwọn ní wàhálà ń bí pàápàá àwọn tó ń fẹ́ kan purọ́ jẹun káàkiri àwọn ní wàhálà wà mo lọ ní ti jókòó lẹ́yìn Aláàfin Aláàfin ni ọ̀rẹ́ ni gómìnà ni ọba Benin ni bẹ́ẹ̀nsì Aláké ni bẹ́ẹ̀nsì ọ̀gẹ́rẹ́ ni bẹ́ẹ̀nsì mo lè rí ìfẹ́ mo lọ rí ọ̀nà ìdílé kò fánà. lórí aládé lọ́kẹ́ ọ bàbá ẹ̀ tó wà ń bẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. àrólé oòdùà lọ́kẹ́ ọ ìgbẹnigbẹni bá àti àkú lọ́kẹ́ ọ mo fún ẹ lélẹ̀ kan. lọ́kẹ́ ọ lọ́kẹ́ ọ agogo ayọ̀ lọ́kẹ́ ọ wọ́n kàn purọ́ kiri ní ọmọ ẹ̀sán fún àtọ́ máa jẹ káàkiri. kò sí tọ́jú rẹ̀ dọ́kúmẹ̀ntì máa fún ẹ̀. Ibi Aláàfin of Ọ̀yọ́ now living outside the walls of the palace. Ìgbà tó ní jáde nìyẹn. Ìta ló ń gbé títí àrólé oòdùà lọ́kẹ́ ọ gbogbo ọba fà fílẹ̀ pátápátá. Kì í ṣe Ọọ̀ni ló sọ fún wọn. Wọ́n gbọ́ pọ̀ ní jáde. Wọ́n fà fílẹ̀ pátápátá. Wọ́n gbé tààfin. Nígbà tí information bá rí ìṣọpọ̀ ní padà délé náà máa padà sáfin. Òyìnbó wa kọ́ sí ibi ní Aláàfin Ọ̀yọ́ àfin ẹ̀lú ìta ló ń gbé nìsín. báwo ló lọ́kẹ́ ọ lọ́kẹ́ agogo ayọ̀ Kẹ́nikẹ́ni parọ́ fún ẹ. Wọ́n lọ lórí tí irú àwọn document báyìí wà láyé. bẹ́ẹ̀ ni kábíyèsí Kẹ́ni ẹ̀. Ìlànà kan purọ́ rẹ̀ mo lọ́dọ̀ tí lọ́rọ̀ ní ọjọ́ kò lẹ́yìn mu àbí mo lónìí. Òfò olè gbogbo ní ìlú. Document kan tí ẹ wà ń bí ìtọ́ pé mo lè fún ẹ ládé. àrólé oòdùà Bẹ́ẹ̀ wà jẹ́ ọ̀hún sí mo lè fún ẹ. lọ́kẹ́ ọ
Lákì Arúgbáyọ̀. lórí aládé Lákì Arúgbáyọ̀. ìgbìgbìnì bá àti àkùn sí gómìnà wọn máa ń ṣe fàyà tí ṣe tó lè béèrè lọ́wọ́ ní tó fún rẹ̀ tó kó ló lájú. wàdá ìwàdá ìsáwùjá lè ń dárúkọ Ifẹ̀ ló ń jẹ́ wàdá ẹ̀. ó lé Ifẹ̀ Oòduà Oòduà ayé ló ń jẹ́ wàdá ẹ̀ fún àwọn dọ́kúmẹ̀ntì fún àwọn akáyọ̀. Ọba wo lóhùn? ibi tó wà ní ìsìn yẹn Ọ̀yọ́ yẹn Ọ̀jà ló níbẹ̀ Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀ yẹn ó lé Oòduà Ọ̀jà ìṣògbómọ̀ṣọ́ man. ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o gbogbo tó ti rú ẹgbọ́n tí bàbá sọ Ọ̀ọ̀ni ìrìṣà wọ́n ń fojú kan Ọ̀ọ̀ni láyé àtijọ́ ẹgbọ́n nǹkan tí bàbá sọ wọ́n ní nígbà tí Ọ̀ọ̀ni fẹ́ jáde síta gbogbo ọba sá kúrò ní pálásì ni títí lọ dé Aláàfin títí lọ dé ọba àwọn Benin wọ́n ní bàbá ti sọ nínú ọ̀rọ̀ wọn nínú fọ́nrán èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o bàbá wa Ọ̀ọ̀ni Síjú-Adé ló sọ Òkun-Adé wọ́n ní ọba Benin ó ti ju Aláàfin lọ mo ti ronú sí ọ̀rọ̀ yìí rí nígbà tó bá jẹ́ wípé Ọ̀rànmíyàn kúrò nílé Ifẹ̀ ó lọ Benin ló ti kọ́kọ́ jọba ó lọ jọba ní Benin ó kúrò ní Benin ó wá sílé Ifẹ̀ ó jọba nílé Ifẹ̀ ìgbà yẹn Aláàfin ò tí ì sí kò tí ì sí nǹkan tó ń jẹ́ Aláàfin Ọ̀yọ́ ti wà Ọ̀yọ́ ilé ti wà nígbà náà lọ́hùn ó wá kúrò nílé Ifẹ̀ ó wá ìṣẹ̀ wá lọ jẹ Aláàfin àkọ́kọ́ ẹjọ́ ní gbogbo àwọn ìgbà tá à ń sọ yìí ń ṣètàn tó tí ì pẹ́ lọ títí náà lọ bẹ́yìn ẹ wá mọyì ọba tó ti jẹ nílé Ifẹ̀ kí Odùduwà gan kó tó jọba kó tó wá máa kan òun Ọ̀rànmíyàn ọmọ torí Odùduwà ló bí ọ̀kan bí ló wá bí àwọn ọmọ méjèèjì tí ìkan lára àwọn jóbìnrin tó wá ń jẹ́ ìyá Olúwo tá à ń pè ní Òkun-Adé ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Aláyémọrẹ mo l'Ókun-Adé tó ń pè ní Aláyémọrẹ ìyá Olúwo òun náà pè ní Aláyémọrẹ Òkòkòdínrín ọbabìnrin nílé Ifẹ̀ ẹ̀yin àgbà tó bá ní ìdí correction ẹ pè wá ṣàkíyèsí o ẹ jọ̀ọ́ èmi nífẹ̀ẹ́ sí ìtàn ilẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ ìtàn wa ti dùn jù ṣùgbọ́n wọ́n ti dàrú jù wọ́n ti ti ọwọ́ bọ̀ tún wa wọ́n ti ganu sí wọ́n ganu sí lóríṣiríṣi wọ́n fẹnu bíbọ́ fi ba gbogbo ẹ̀ jẹ́ ẹ wo ojúlówó ìtàn inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo bá fọ́nrán ìpàdé mo ní èmi náà máa bá wọn ganu sí ẹgbọ́n tí bàbá wa Síjú-Adé Òkun-Adé ẹgbọ́n tó sọ wọ́n ti mú ẹ̀rí wá òun ni tó dùn mọ́ mi nínú jù ẹ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí wọ́n mú wá nínú ọ̀rọ̀ yìí ẹ wo àwọn ẹ̀rí lóríṣiríṣi tó mú wá wọ́n gbé fọ́tò wọ́n ní òkè Ọ̀ọ̀ni lélẹ́yìí Queen Elizabeth lélẹ́yìí ẹ wo tá Aláàfin wà lẹ́yìn ẹ wo fọ́nrán tí bọ̀dá mi ààrẹ Àmọ̀rúfù tí wọ́n sọ ní last time pé gbogbo ẹnu làwọn fi sọ Aláàfin ju Ọ̀ọ̀ni lọ kì í ṣọjọ́ orí náà fi ń tò ó orí adé ni adé mọ̀gbà tí wọ́n ti ń jọba ń bì wọ̀nyí yìí ni ìtàn náà lẹ́gbọ̀n yìí ara àwọn tó ti jẹ Ọ̀ọ̀ni rí àwọn ló sọ ìtàn tẹ́ ń gbọ́ yìí ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa share ètò yìí ẹ bá wa pín kó dọ̀dọ̀ wọn kò sí àkòfì kan nínú ìròyìn nínú ìtàn tó wà nílẹ̀ yìí kò sí àyọkúrò kankan ńbẹ̀ ìtàn tó ń pa yìí ò lè mí gbàgbọ́ o ìtàn tí wọ́n pa sílẹ̀ tèmi gbọ́ yìí tí bàbá Síjú-Adé sọ yìí ò lè mí gbà ohunkóhun tẹ́nìkankan bá fẹ́ sọ lẹ́yìn mi ò gbà mọ́ ẹ ṣeun gan ẹ bá wa subscribe sórí YouTube channel wa èmi ọmọ yẹn ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni Àkàlàmàgbò TV èmi lọmọ olókè méjì takọtabo òṣèkèṣe ọkọ àkókò èmi ọmọ oníṣòro gòròbẹ ọmọ gbàsìgbàsì tí ń ṣobìnrin ọ̀yìn ọmọ ọlọ́pẹ̀ tó múdi ṣọ̀kan tó mórí ṣe méjì èmi ọmọ yín náà ni o ẹ bá wa subscribe sí orí YouTube channel wa ó ṣe pàtàkì a ní rí jù báyìí lọ ẹ ṣeun gan.